ẹ̀rí ti jẹ́ náà fi ó jẹ́ òun kábíyèsí. Bàbá ẹ pàtàkì tá a fi ṣàbẹ̀wò sí ààfin àwọn bàbá yín lónìí ni wípé a gbọ́ nípa bàbá àgbà tó kọjá lọ ní Ìjàpá àti Ṣọ̀ún, a sì gbọ́ nípa omi tí ọ̀sẹ̀ wo ààfin wá nípa Ìjàpá tí ó papòdà kí lẹ lè sọ nípa ẹ̀, báwo ló ti dá ààfin àti pé ó lò tó ọdún mélòó gan. tí mo lè sọ nípa rẹ̀ ní kúkúrú ni pé ó wà nínú èèyàn náà tá a lè sọ pé Ọlọ́run máa ń lọ́ra ẹ̀mí èèyàn. so ìjàpá náà la lè pè kò ní séèyàn kò sí fún nǹkan kan ṣùgbọ́n lọ́mọ fi nǹkan míì dára nínú ẹranko ó jẹ́ pé àgbà pẹ̀tọ̀ ọjọ́ rẹ̀ ó pẹ́ ju gbogbo tẹ́mọ̀ ìgbà tí ojú ti là gbogbo ohun tí ẹranko kọ̀ọ̀kan bá lò láyé wọ́n máa ń káàkiri ẹ̀ ṣùgbọ́n arígbẹ́ náà ti gbogbo ohun tí jẹ́ Ìjàpá Ògbómọ̀ṣọ́ ìlú dàgbà jù so ó wá jẹ́ bíi àmúyangàn f'Ògbómọ̀ṣọ́ ó yẹ pé ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà nílé lóko lẹ́yìn òdì tán bá dé wọ́n mọ àwọn ọ̀rẹ́ wọn wá wò so ìta àlepọ̀ náà náà àlepọ̀ lálùjọ náà sì lè pè ní nǹkan. ṣùgbọ́n ní ìfarakínra láàfin yìí Ọlọ́run fi ṣe mẹ́rẹ́kù fún ara rẹ̀. ẹ̀sìn kò ní bàjẹ́. tuntun méjì wá wọ ààfin wa báyìí o kí lẹ lè sọ ń pa ẹ̀. tuntun mẹ́tò dé wọ́n náà ń sọ pé a fi ọlọ́lá jùlọ wa ìgbìmọ̀ àṣìlè mákindé ó gbẹgbẹ́ fún àwa lọ́yọ̀ state ó wá kí bàbá fún ayẹyẹ ọjọ́ ìgbìmọ̀ ó sì gbé wá fún gift pé kọ́ má jẹ́ wípé tọ̀ àwọn èèyàn tí wọ́n ń wo alàgbé tó kọjá lọ ó jẹ́ pé tán bá tó d'Ògbómọ̀ṣọ́ kan lè máa rí nǹkan kan wá wò ó fi lè ṣe gift fún ayẹyẹ ọjọ́ ìbí fún bàbá so a dúpẹ́ fún ìgbìmọ̀ àṣìlè mákindé. ẹ ṣeun ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ọba nígbà tí wọ́n gbé èyí dáàfin bóun ló ti rí lára yín ìgbẹ́nu yín dùn. inú wa dùn nítorí pé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ní lóko lẹ́yìn òdì tán bá wá sílùú wọ́n tàn wá máa rí nǹkan kan wò láàfin pé alàgbà náà ti rọ́pò alàgbà tó kọjá lọ. Ajagungbadé o Ṣọ̀ún pé ìwé lábẹ́njọ́ òde àdàmẹ́rin lẹ́kùn àpà òkè tí pápá tí lọ́sọ̀mí eégún lórí òkè gàgàrà tí lé gàmbàrí wọlé àìbù àkàtà ni bàbá ń bẹ láàfin ara àmọ́ ta mẹ́ka lọ́rùn kọjú ọ ní pọnpọlọ tán Ṣọ̀ún o mọ̀ràn rúwọlá àkàwọn ọ̀kìn ọba wa onídùúgbé ibi ọba wà mo ní ọmọ gbóhùn ẹnu mi kábíyèsí Ajagungbadé onídùúgbé ẹ káre lu wa kálọ̀rì jẹ àmàlà tó dùn Ṣọ̀ún kéètàn ìwé lábẹ́njọ Ògbómọ̀ṣọ́ ni mí ẹ má sọ létí lọ mọ̀lú mi ní ìjógi oró ọmọ ajílẹ̀ tẹpọ́dógún ogun kan ọjà jàjà kókó alẹ́ ló Ògbómọ̀ṣọ́ rí Ṣọ̀ún kéètàn ìwé lábẹ́njọ àmọ́ ta mẹ́ka lọ́rùn kọjọ ní pọnpọlọ tán bàbá ń kọ́ ìbẹ̀lẹ̀ láàfin ara ni ọ̀sẹ̀ pẹ́yẹrin ẹni ọmọ nìdè bàbá ààrẹ lọ òrùn pàtàkì gbàgbà ẹni ọmọ nìdè bàbá ààrẹ lọ alárúgbó parúgbó mọ́ Ṣọ̀ún kéètàn o ọmọ lábẹ́njọ ní òṣòro lójú òde gbangba mọ bí Ṣàngó ti mógùn làyà wáyé Ajagungbadé o níbo lo ti rí gbẹtugbẹtu tiẹ̀ ṣe Ṣàngó bàbá mi bẹ́lẹ̀ láàfin ara Ògbómọ̀ṣọ́ ní ti ilé doko ẹjẹ́ apawọ́pọ̀ ká gbé lárugẹ Ṣọ̀ún gbọ́dọ̀ kú bàbá wa kò gbọ́dọ̀ sòjòjò òkìkà ìdùbúlẹ̀ kú kábíyèsí pèrègede ńlọ́mọ sùn pèrègede ńlọ́mọ dìde ẹ̀sọ́ là ń gbé ẹni bá wù kó bá ń ká lọ ẹ̀sọ́ là ń gbé ẹni bá wù kó bá ń ká lọ rọ. orúkọ tèmi ni Ọládìméjì Ọlálékè mo jẹ́ agbọ́pá fún bàbá wa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. orúkọ mi ni Samuel kò ní bàjẹ́ o àmọ́ ẹ̀rí méjì bá anágbára anágbòro ìlú Ògbómọ̀ṣọ́ la kalẹ̀ sí lónìí láàfin bàbá wa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ bí èso ti kú àti bí ọ̀bẹ ti bẹ́ òun náà lẹ ti gbọ́hùn lẹ́nu àlejò wa lórí ìtọ́jú tòní títí ìgbà míì tá a tún pàdé lórí àkọ́tún ètò yìí mo kí yín o ẹ kú kan.